Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín ẹ̀ṣẹ̀. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kó bá níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ara ilẹ̀ nàbí àwọn sábà tí gbọ́n sí di ọjọ́ ẹ̀san. Naam, ọ̀rọ̀ tí wọ́n ní ọ̀kan nínú àwọn akọrin ilẹ̀ Yorùbá tó sọ sí àwọn àfáà pé wọ́n ganu kalẹ̀ síta níbẹ̀ yẹn. Aláwọ̀kọ́ náà a rí mọ̀ wípé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ tó bá gbogbo àfáà wí. Wípé gbogbo àfáà kọ́ lọ síbi ìsìnkú ìyá rẹ̀ débi pé gbogbo àfáà wá lọ ganu sí iwájú ilé rẹ̀. So àwọn tó lọ ọbẹ̀ náà ni ọ̀rọ̀ ní báwí. Ṣùgbọ́n àtàwọn tó lọ ọbẹ̀ àtàwọn tí ò lọ ọbẹ̀ ni wọ́n bọ́ síta ni wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi pẹ̀lú omi lérí omi léka. Ẹ ó dá bẹ́ẹ̀ rí pé èrò kálukú náà ni pé luhumul ulama masmum. So pé tó ẹran àwọn àfáà ìwọ ni luhumul ulama masmuma, ẹran wọn ìwọ ni kìí ṣe ohun téèyàn máa jẹ. Òótọ́ ni ó sì rí náà nìyí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà tẹ jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí jẹ́ wọ́n ń bú ọlọ́run tó ń bú ànábì rẹ̀ ẹ wà ń lo ẹ̀ sọ̀rọ̀ o. La hawla wala quwwata illa billah. Ǹjẹ́ ń sọ ni pé personality ti ju ti personality ọlọ́run àti ànábì lọ. Ǹjẹ́ wọ́n bú ọlọ́run tí wọ́n ń bú ànábì. So ǹtẹ́ sọ ni pé ọlọ́run ò ṣe gbèjà. Tọ́lọ́run ò bá ṣe gbèjà ànábì tẹ́ ń jẹun rẹ̀ tẹ́ ń jọ lára náà ànábì ní ò tún ṣe gbèjà. Wọ́n bọ́lọ̀ wọn bá ànábì ẹ̀ bẹ́ẹ̀ta ẹ sọ̀rọ̀ ẹ dalẹ̀ rú. So kílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ bọ́ta ń jọ náà. So wọ́n á fẹnu kan afáàpótò àwọn afáwọn ganúta. So ẹ wá bẹ́ẹ̀ta bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí soríṣiríṣi nǹkan. Lóòótọ́ kò dáa kán bá àfáà torí pé ẹran àfáà ká jẹ lẹ́nu ìwọ ni torí pé ìwọ lẹ́ran wọn. Pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àfáà tó dúró déédéé pẹ̀lú Allah subhanahu wa ta'ala. So ẹni ó bá jẹ ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹ̀. So yóò tẹ̀ lórí ẹ̀ kódà ó lè tẹ̀ lórí àrọmọdọ́mọ rẹ̀. Ṣùgbọ́n níjọ́ wọ́n ń bú ọlọ́run tí wọ́n ń bú ànábì sallallahu alaihi wasallam gbogbo yín tẹ bọ́ta yẹ bọ́ta ńjọ́ náà kẹwàá gbèjà ọlọ́run kẹwàá gbèjà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ dákun níbo lẹ́jẹ̀ ti rí ná a lè gbèjà ọlọ́run tẹ́ máa wí ilẹ̀ Yorùbá níbo lẹ́ ti rí inú tírà ọlọ́wà. Ṣe bí Allah azza wa jalla sọ fún wa pé in tansurullah yansurukum wa yuthabbit aqdamakum. Ọlọ́run tẹ́ bá ń rìn ẹ̀sìn ọlọ́run bá ṣe tẹ́ bá ń rìn ọlọ́run lọ́wọ́ tẹ́ ń rìn ọlọ́run sí ọlọ́run ọ̀ràn yìí náà ṣe yóò dẹ̀ fẹsẹ̀ yín rìn lẹ̀. So ọ̀nà tá a bá ọlọ́run lọ́nà ní kárẹ̀sìn rẹ̀ ṣe kárẹ̀sìn ọlọ́run lọ́wọ́. So káwọn yẹn sọ ohun tí ò dá nípa ọlọ́run ká ṣe nẹ́fì rẹ̀ ká kọ̀ pé rárá ilé yìí sì tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala. Wọ́n sọ ohun tí ò dá nípa ànábì ká pé no kò rí bẹ́ẹ̀. So ànábì òun lẹ̀ sì ń jẹ àbọ́lá ànábì kọ́ lẹ̀ ń jẹ Al-Qur'ani lẹ̀ ń jẹ o. So ọlá ànábì lẹ̀ ń jẹ ṣùgbọ́n ẹ lè gbèjà ọlọ́run ẹ lè gbèjà ànábì ṣùgbọ́n ẹ lè bẹ́ẹ̀ta nígbà wọn fẹnu kan àwọn afá pọ́n àwọn afá ganúta. Ìmọ̀ràn mi gbogbo àwọn tó jẹ́ àfá ìpètò ń kálukú ọ̀lọ̀ wáṣẹ́ ń kálukú ọ̀lọ̀ níṣẹ́ tí ó máa ṣe pé ńgbà wọn bá pè pé òde fìdáwù yá yóò gba ẹ̀yìn lè fèyí tí ń ṣe yìí lẹ́yìn wá lọ bí fìdáwù kan ẹ máa lọ. Fìdáwù náà ta jẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú tírà ọlọ́wà náà nínú tírà ọlọ́wà wọ́n fẹ́ ká júwe tírà rẹ̀ torí pé gbogbo àbúwáfò fọ́kẹ̀ gbogbo àwọn báàbù tí ń bẹ nínú tírà fíkìú tí gbogbo wájọ ọkà àwọn tírà tàjọ nílé ní
ẹ mú báàbù kan wá ń bẹ̀ tó sọ̀rọ̀ nípa fìdá èyí tá à ń ṣe ni a rí mọ̀ pé ilẹ̀ Yorùbá láti event ẹ̀ àwa la dálẹ̀ so látara kí òkèlè ọba lè pọ́n iná sí ni kò sínú ṣẹ̀ríà kò sínú Islam rárá fìdá tá à ń ṣe káàkiri kò sínú ṣẹ̀ríà Islam so látara dín yẹn so káwá sọ di ojú iṣẹ́ kò sí wọn bí ká ṣàdúrà fókù tó kù bá kú ṣùgbọ́n wọn á sọ pé tó fìdá kan ń bẹ tá a gbọ́dọ̀ ṣe fókù yẹn àbí tá a ṣe fún tá a wàá sọ ọ́ dẹ̀sìn máwọn yẹn lọ́wọ́ rárá o kò sínú ẹ̀sìn wa yìí o kò sínú ẹ̀sìn o so ẹjẹ kálukú wa ká ní ọ̀nà tó wọ́n gbà máa wọlé fún wa irú àbùkù yóò ní lè máa kàn wá ẹnìkan ò ní lè máa lọ gánú sẹ́nu ọ̀nà olówó débi kí wọ́n máa wá fi bú tó bá sì ní pé ẹrú kan oní máa mú ní búgbọ ẹrú ẹlẹ́ẹ̀kejì èèyàn àfáà níjọ́ tí Wasiu Ayinde yìí Alhaji Wasiu Ayinde Massa kwan àbí níjọ́ tí Alhaji yìí àbí Alhaji Sani tó náà tó ń kérò lọ Mọ́kà tó tún ní àsàlátù Hizbullah àbí so tí ń kérò lọ Mọ́kà níjọ́ tí Alhaji yìí tó wọ́pẹ̀ bí máa bẹ́ẹ̀ ta ń jọ́ ni máa bẹ́ẹ̀ ta kẹ́ sọ fún kẹ́ dá padà pé ohun tó ṣe é ni ó ti ní ìdí kó túbá síwájú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti bùkátà kó tún wẹ̀wẹ̀ min jadid máa sọ bẹ́ẹ̀ fún so torí pé àlámọ̀rí rẹ̀ ọkàn yín bó bá ṣe rí ó ṣera rẹ̀ bó bá lè kú kó kú kò sí ohun tó kàn yín pa tiẹ̀ so sí Islam tọ́lọ́run fi ran yín nìyí ní kẹrẹ́ ní tí ń wọgbó lọ kẹ má da padà kẹ má fà padà pé igbó lè tọ́ ń wọ̀ lọ ìké sọ́nà bẹ́ẹ̀ tí ẹ ní sí gbangba rí sí ń kọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ tàtẹ́ ń sọ̀rọ̀ yìí nísìn ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní kọ́ńtàtì pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ń gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́mú tẹ́ ń lò yìí ní sí tẹ́ ń fi ń sọ̀rọ̀ ègèsì ẹ̀ kí ló dé ń gbó ṣeun tí ọ̀dájọ́ sí tí gbogbo yín yìí tẹ́ bẹ́ẹ̀ tàtẹ́ sọ̀rọ̀ kóun ní àwọn rí pé nǹkan máa dé àṣehun tó ń ṣe yọ ọ̀dá tó ń bá fẹ́ rálì kíámọ̀ lóòótọ́ o tó ń fẹ́ wà lè Jánnà tó ń fẹ́ sórí iwájú Ọlọ́run bá lè kí ọlá ọ̀ràn yẹn ni kóun padà sórí Islam min jadid bẹ́ẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ ara yín àtàpọ̀ ara yín lè ń jà fún so ẹnìkan wá fẹnu gún àwọn àfa so ó yé àwa pé kìí ṣe gbogbo àfa so ó yé àwa pé kìí ṣe gbogbo àfa and again so irú àwọn àfa àtọ́dẹ̀ ṣerú ẹ̀ náà tí wọ́n lọ dúró síbẹ̀ so iṣẹ́ ọ̀ka wọn lára náà ni so wáyé pé iṣẹ́ bá ká wọn lára ni tí wọ́n níṣẹ́ wọn tí wọ́n ní mọ́dẹ́rẹ́sà tí wọ́n mójútó àbí nǹkan míì náà ni wọ́n bísítì nínú ìṣẹ̀mí ayé wọn tí wọ́n ń generate fund láti ibẹ̀ so kò ní wù wọ́n kó wọ́n lọ ganu sínú ẹnu àná olówó kan nígbà táwọn náà ní source of income tiwọn náà àwọn àfáà yẹn ni ẹ bá sọ̀rọ̀ nkàlùkù kó mójútó sẹ́yìn rẹ̀ ibi pé ẹnìkan máa wá nẹ̀ka àbùkùn sọ̀rọ̀ àbùkùn sáwọn àfáà àwọn bàbá wa àwọn àfáà wa tán ti lọ nílẹ̀ Yorùbá ń bì tí wọ́n já àwọn àfáà dáadáa wọ́n já àwọn àfáà rẹ̀ tá a máa tọ́ka wọn tá a máa sọ̀rọ̀ wọn èwo ló ṣerú gbogbo ohun tẹ́ ń sọ yìí èwo ló ṣe láàrin wọn ṣe báwọn olówó máa lé wọn ká ni ṣe báwọn olówó máa gbé nǹkan fún ọ gbẹ́bù fún ọ tí wọ́n pa àwọn ọ̀gbà ni pé tó bá fẹ́ ṣe léyìí fáwọn ọ̀dà lọ́ọ́ ra ọkọ̀ fún gbogbo mọ́ọ̀mù ilẹ̀ Yorùbá tó bá fẹ́ ṣe léyìí fáwọn ọ̀dà lọ́ọ́ kó mọ́ṣáláṣí tó bá fẹ́ ṣe léyìí fáwọn ọ̀dà lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe gbá lọ́ọ́ ṣàwó ibi wọ́n máa sọ ni torí pé iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe dá wọn lójú ìjà àfa àwọn dá wọn lójú wọn kò táwọn bá bẹ lọ́hùn Ọlọ́run gbàdúrà wọn Ọlọ́run sì ń gbàdúrà wọn ṣùgbọ́n tó ń gbọ́ pé ìpẹ̀bí tó wọ̀ ń jọ sí èèyàn àfa náà bí ó bá ní ẹ wá wọ̀ gan ẹlòmíì ọwọ́ nù yín wọn lẹ́mìí wá wọ̀ pẹ̀bí ni yọ wọ̀ nù yín ó lè bá aráyé ó lè bá aráyè ó lè bá aráyé ṣe so ó yẹ pé ìyẹn ló fún àwọn aláwo ní god kó máa sọ pé àwọn àfáà náà ń bẹnu àwọn so wọn bẹnu àwọn táwọn jọ ń ṣe ẹgbẹ́ táwọn jọ ń sáwó tó bá rí bẹ́ẹ̀ ó hàn sọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n irúfẹ́ ọ̀rọ̀ yẹn á rí mọ̀ pé ọ̀rọ̀ tí ó bà nínú jẹ́ gbáà ni látẹnu àwọn aláwo sẹ́yìn àfáà sẹ́yìn self acclaim àfáà torí pé kìí sàwọn àfáà láwọn àfáà dáadáa tó ti lọ táwọn ròyìn ni kìí ṣe irú wọn làwọn tí wọ́n ń báwí yẹn àwọn tó ti lọ tẹ́lẹ̀ dáadáa yẹn wọn èsì jákujàku báyẹn àwọn ìṣèrò bẹ́ẹ̀ so àwọn àfáà yẹn tí wọ́n ti lọ yẹn wọn kẹgbẹ́ súnà léjú ni so
ṣùgbọ́n wọn bá ohun tó mọ̀ nínú súnà wọn ṣe wọ́n sì dúró tì í àwọn ò sì jákujàku báyìí wọn ò sì jákujàku báyìí so kúńkálukú lọ wá ohun tí wọ́n máa ṣe wọ́n dẹyẹ dójú táwọn afá káàkiri mọ́ so bákan náà irú ẹni tó sọ̀rọ̀ yẹn nísìn so kò yẹ ṣe pé kó mórí wálé wá kùn nínú ọ̀rọ̀ rẹ̀ ó kún báwọn afọwọ́ ṣe bá a sọ̀rọ̀ tí wọ́n sì ṣe dáwà fún so tí ó sì tẹríba fún Allah subhanahu wa ta'ala àti Islam ló kùn fún yín láti ṣe lórí rẹ̀ torí pé sọ gbàgbára lọ́wọ́ yín ni ẹni tó wọ́pẹ̀ bí ṣé kí lọ́lọ́ ibà gbára náà ó fi tàn jẹ pé kó wá gbàgbára ń bẹ̀ so àwọn tí aláwọn ti wù ẹ́ lọ́wọ́ agbára pé tó gbogbo ayé agbára ò lè ka mọ́ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún lọ́hùn so ìyẹn lójú ọmọ ní òjò kò láti máa sọ ogun tó bá wù sí nígbà tí sọ́dọ̀ yẹn ló ti gbàgbára ọ̀dọ̀ àwọn tó ti gbàgbára náà àwọn ti fi lọ́kàn balẹ̀ pé àwọn ti wọ lẹ́wọ̀ agbára so sagbára kan sì wàá tó Kùránì níbi so àìmọ̀kan ní ń jẹ́ kí mú ọmọ mùsùlùmí ó sọ pé òun wá gbára lọ bìkà àìmọ̀kan náà ni èèyàn àfáà àtẹ̀sí wọn mọ̀kan náà ni pé gbogbo ẹ̀ dáwọ́ bò náà ni gbogbo ẹ̀ náà àfikún sáàmówó wá náà ni so kò sí wọn ẹ̀yìn fílẹ̀ lọ́fẹ̀ẹ́ àfowó náà ni so ayé dẹ̀ níyì ẹni Ọlọ́run bá ní yóò ní náà ni so ẹni Ọlọ́run bá ní òní ni kò ní náà ni kí wá ní wàhálà wà ń bẹ̀ ń gbà yẹn so ìjà sí dédé ìjà sí dáadáa so ọ̀rọ̀ yẹn ṣeun tí a máa pọ́n léwé tá a máa fà káàkiri so ó lójú àwọn àfáà tọrọ ní báwí kì í ṣe gbogbo àfáà ńlẹ̀ Yorùbá lọ́rọ̀ ní báwí so tó pé kì í ṣe gbogbo àfáà ní má lọ ganu wọn sì wí ni so kì í ṣe àwọn àfáà kì í ṣe gbogbo àwọn àfáà àwa jẹ́rìí àwọn àfáà tiwa àwọn yìí ṣe bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ni so látara dín yẹn kọ́lọ́mbà kó sànù wa àbí Allah subhanahu wa ta'ala an yuwaffiqana ajma'in lima yuhibbu wa yardah innahu waliyyu dhalika wal qadiru alayh. Assalamu alaikum.